Ìdòwú Táíwò ló kọ mi lẹ́ẹ̀kan sí Mùrísíkì báwo ni. Mùrísíkì olùwọ́ tó sì lèmi ń jẹ́ Jìyàrá Màlífà àgbọ́. Àti ẹ̀dùnpẹ́ kò wọ́n ti ń jẹ́ àjẹ́ ayé tipẹ́tipẹ́ irú àwọn aláwìyé nìsín tó ṣe wo fi àjì sí ọ̀dọ́ ẹ má má jẹ́ ògbọ́. àdúgbò lọ́dọ̀ náà ẹjá bẹ̀rẹ̀ sí mú wá báyìí torí tó bá máa fi di lójúmọ́ ọ̀la kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí fẹjú kẹ́kẹ́kẹ́ o nínú àjímúná wa ni ẹ lè gbọ́ ń bò míì bí ò bá jẹ́ àjímúná kò tún lè jẹ́ àjímúná mọ́ láwọn iléeṣẹ́ rédíò míì lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ẹ wù ẹ má jà parọ́ tọra wa jẹ àfẹ́ ká máa fi ká mọ fabẹ́rẹ́ gúnlẹ̀ ká mọ gbà sẹ́yìn ẹ má jẹ́ káwọn èèyàn kan kí wọ́n mọ déròbó rọ́ fún yín ṣe é rí Tinubu yẹn ó ní àwọn ìgbésẹ̀ eléyìí tó jẹ́ pé ó lágbára púpọ̀ ìgbòkè òun náà ló fèsì sí bí Ọ̀ṣíbàjò bó ṣe fara rẹ̀ hàn tó ti sọ pé òun ṣetán láti díje dupò gẹ́gẹ́ bí ọ̀kan lára ààrẹ tí ó wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2023 ẹnìkan tó jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn nípínlẹ̀ Èkó Joe Igbokwe òun náà làgbọ́ pé ó ti ṣàlàyé oníṣẹ́ eré ẹni tó ti gbà kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ aṣíwájú pàtàkì bákan náà ló tún jẹ́ pé ẹni tí gbogbo èèyàn tí wọ́n ń fọkàn sí wípé òun gan ni ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu oníṣẹ́ rí Tinubu yẹn ẹ wò ó tákùlà kú ònú ẹ̀kọ́ òkọlà àjànàkú Tinubu kọjá mórí nǹkan fèrè bá a bá rírin ẹ jẹ́ ká kúkú gbà pa rírin o Tinubu nìkan ṣoṣo ló ní gbogbo gbòǹgbò ló ta gbòǹgbò káàkiri àgbáńláyé eléyìí tó lè díje dupò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè yìí tí ó sì borí tó jẹ́ pé kò sí ìmí kan sílẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Igbokwe gẹ́gẹ́ bí ohun tó sọ ó mọ̀ ṣàlàyé lẹ́nìí ó ní ṣe rí gómìnà Babájídé Sanwó-Olú yẹn ó lóun gan fúnra rẹ̀ ó ti mọ̀ oníṣègbàṣà jíjáde eléyìí tó jẹ́ pé bẹ́ẹ̀ gúbá múra tán ní ìgbàlẹ̀ òun náà ló ń jáde tí wọ́n ti ń pò kìkì rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò jáde kò ní jáde yóò díje dupò kò ní díje dupò ó fẹ́ kọ̀ǹtẹ́sì bẹ́ẹ̀ bá fòyìnbó sí ìyẹn ní tá a mọ̀ tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Yẹmí Ọ̀ṣíbàjò ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò sọ pé kò jáde wò ó ní ṣùgbọ́n ṣe rí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣíbàjò tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin pàápàá nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà láti jáde kí wọ́n díje dupò kí wọ́n dìbò fún tàbí kóun náà kó dìbò fún yàn láti dupò eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà Igbokwe òun náà ló sọ bẹ́ẹ̀ níbi tó ti sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn tí wọ́n wà fún Tinubu lónìí ńgbà tó ń bá wọn sọ̀rọ̀ àti ìgbà tó ń dáhùn àwọn ìbéèrè ọlọ́kọ̀-òjọ̀kan pẹ̀lú tó jẹ́ akọ̀ròyìn ìwé ìròyìn tó jẹ́ ti Punch ibẹ̀ náà ló ti ń dá wọn lóhùn ẹ wò ó tó bá di lójúmọ́ ọ̀la yóò fẹjú kẹ́kẹ́kẹ́ o nínú àjímúná tiwa. lórí ọ̀rọ̀ Tinubu yẹn náà lélẹ́yìí tó wà lọ́wọ́ mi nírọ̀lẹ́ òní lórí ẹ̀dọ̀kí ìròyìn iléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta wọ́n ní Tinubu ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí Ọ̀ṣíbàjò ti fi èròǹgbà rẹ̀ hàn wípé òun yóò díje dupò sípò ààrẹ lọ́dún 2023 Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC lágbọ́ wípé wọ́n ní ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ APC eléyìí tó jẹ́ gómìnà nínú ilé gómìnà tó wà ní ìpínlẹ̀ Kebbi ní Àsokoro lólùlú lẹ́wà ní Àbújá wọ́n ní ìpàdé náà ni ó wáyé lẹ́yìn ìṣẹ́jú mẹ́rìndínlógún tí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣíbàjò wọ́n ní tó ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje dupò sípò ààrẹ lọ́dún 2023 níbi tí wọ́n ní ó ti gba àwọn gómìnà náà lálejò ní ilé rẹ̀ ní ọjọ́ ìsinmi àná ìyẹn ọjọ́ ìsinmi Sunday ní ilé rẹ̀ tó wà ní Àgùdà wọ́n ní níbi tí ó ti ń sọ fún àwọn gómìnà náà wípé òun fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2023 wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò tí ì sọ gbangba wípé òun yóò díje dupò ààrẹ wọ́n ní lẹ́yìn wípé kàn sì sọ fún ààrẹ Muhammadu Buhari yẹn ní oṣù kìíní January ọdún tá a wà nínú rẹ̀ yìí wọ́n ní lẹ́yìn yẹn wọ́n ní Aṣíwájú Bọ́lá Ahmed ò tí ì bọ́ síta gbangba gbà pé òun yóò díje dupò ààrẹ lọ́dún 2023 ṣùgbọ́n báyìí Ọ̀ṣíbàjò ó ti ṣáájú rẹ̀ sọ ìròyìn yóò ju báyìí lọ tó bá di lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ síwájú sí i. gbọ́nà lọ́jọ́ òun la fẹ́ jẹ̀fọ́ ìtọ́nú àwo ó mọ̀ ṣe o ó bani lọ́kàn jẹ́ púpọ̀ kò yẹ kó jẹ́ àkókò yìí rárá o àwọn agbébọn la gbọ́ pé wọ́n ti pa alága kan tó jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adégbóyèga Oyètọ́lá bó ṣe sọ lóde olónìí tó jọjọ ajé níbi tó ti rọ àwọn tí wọ́n mọ̀ nípa ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun pé ẹ dákun ẹ bá wa wá àwọn èèyàn tí wọ́n bá ṣekú pa ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára ẹgbẹ́ òṣèlú APC bákan náà tó tún jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC
níjọba ìbílẹ̀ àtàkùmọ̀sà tó jẹ́ ti ìlà oòrùn àtàkùmọ̀sà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí a ti gbọ́ wọn ni lónìí òun la gbọ́ pé ẹni tó jẹ́ alága ọ̀hún fún ìjọba ìlà oòrùn àtàkùmọ̀sà fẹ́gbẹ́ òṣèlú APC ìyẹn alàgbà Gbẹ́ngà Ọ̀gbárà òun la gbọ́ pé lónìí ni àwọn agbébọn kan wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣekú pa. Ó mọ̀ lágbára púpọ̀ gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ la gbọ́ pé nílé alága náà eléyìí tó wà ní Ìgàngàn òun la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ aburú náà òun náà ló ti ṣẹlẹ̀ yàtọ̀ sí pé wọ́n ṣekú pa alága náà wọ́n ní wọ́n tún mú ìyàwó rẹ̀ wọ́n ba ayé ẹ̀ jẹ́ eléyìí tó túmọ̀ sí pé wọ́n ṣe ní ṣìkàṣìkà gbogbo àwọn àpá ló wà lára irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé bá kú báyìí òun náà ló wà kì í tún ṣèyàwó nìkan kódà ọmọ ẹ̀ ọkùnrin kan eléyìí tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n nírú yẹn náà wọ́n ní ó fara gba ọgbẹ́. Oyètọ́lá wá sọ nínú àtẹ̀jáde eléyìí tó fi síta látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ismail Omipidan òun náà ló ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò wípé lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n bẹ́ síta o torí pé ọ̀ká tó bá pewú irú ọ̀ká bẹ́ẹ̀ wọ́n ní kò ní kìkì tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹ́jú kẹ̀kẹ́kẹ́ nínú àjùmọ̀nà wa. ìròyìn eléyìí náà kò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú ṣùgbọ́n kọ́ lọ́n bàjọ́ kó máa dáàbò bò wá ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ wọ́n ní àwọn adìẹ amọ́ra kan ni wọ́n ní wọ́n kọlu àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti fásitì kan ní Kaduna gẹ́gẹ́ bí wọ́n ṣe fìlédè wọ́n ní àti àwọn kan tó ń lọ jẹ́jẹ́ tiwọn lórí ìrìn gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ lónìí ọjọ́ ajé Monday la gbọ́ wípé àwọn adìẹ amọ́ra kọlu àwọn tí wọ́n kọlù wọ́n ní agbègbè Gwantukumi ìyẹn tó jẹ́ lólùlú ìjọba ìbílẹ̀ Sọ̀gánì ìpínlẹ̀ Kaduna níbi tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó akẹ́kọ̀ọ́ fásitì Kaduna kan àti ẹnìkan eléyìí tí wọ́n ní ń lọ jẹ́jẹ́ tirẹ̀ níbi tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn kiri àwọn agbègbè náà léè tó jẹ́ wípé ọ̀pọ̀ gba ọgbẹ́ sára ní èyí tó sì ṣekú pa ẹlòmíì gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ Gwantu People Progressive Union ìyẹn ọmọọba Bala Audu ṣe fìdí ìròyìn múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn yìí ó ní Joshua Victor òun ni ó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Kaduna àti ẹnìkan ilé ìtagbọ́ wípé ọ̀gbẹ́ni Simon wípé bí wọ́n ṣe ń lọ jẹ́jẹ́ tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ agbébọn yìí wọ́n ní wọ́n kọlù wọ́n tí wọ́n sì gbé wọn sá lọ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yin ìbọn kiri abúlé náà wọ́n ní nǹkan bíi alẹ́ ọjọ́ àbámẹ́ta ní dédé aago 9 kọjá ìṣẹ́jú 13 ni wọ́n ní wọ́n ṣàdédé ya wọ abúlé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lè tó jẹ́ kí ọ̀pọ̀ gba ọgbẹ́ lára kọ́ làwọn bá jọ kó máa dáàbò ẹ̀bò wá. Eléyìí náà tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹjú kẹ̀kẹ́kẹ́ nínú àjímúná wa o ẹ wò ó dàbẹ́ ní kó tẹ̀ ń fẹjú kẹ̀kẹ́kẹ́ ó rúgbó bọ̀ nínú ètò òṣèlú ní pàtàkì lórí ọ̀rọ̀ ti ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2023 sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tinubu ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n tí Tinubu sọ ó lé mi ò ọmọ mi kọ́nà Síbàjò àti wípé èmi ò tí ì bímọ tó ti dàgbà tó láti díje dupò fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ò bá nídìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ kóbìnrin kì í jẹ́ kúmọ́lú bí ò bá nídìí sì ni wọ́n lẹ́sẹ̀ wọ́n ní kì í déédéé ṣe o ó yẹ kẹ́ ẹ sì ti mọ̀ yí pé bá a bá káwọ́ sókè ìdodo tẹ́ ẹ rí yẹn òun náà kúkú nìdajì ara o ẹnìkan tó jẹ́ aṣíwájú pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú eléyìí tó ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà All Progressive Congress APC Asiwaju Bola Ahmed Tinubu ó ti sọ̀rọ̀ jáde sígboro ayé lónìí tó jọjọ ayé látàrí ti èéfín ààyè sílẹ̀ àti wípé láti fi èròǹgbà ọkàn èèyàn hàn wípé mo fẹ́ díje dupò eléyìí tí igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò eléyìí tó sọ jáde níbẹ̀ náà òun náà láti rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi tó ti sọ̀rọ̀ jáde ó ní gbogbo ohun tẹ́ ń pè mí fún ojú ẹ̀rọ mi eléyìí tó jẹ́ tẹ̀rọ ọbánisọ̀rọ̀ ó ti kún ìpè lọ́tún ìpè lósì tẹ́ ń pè mí pé ṣe é ti rí ọmọ yín eléyìí tó sọ pé òun fẹ́ díje dupò mo wá fẹ́ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí èmi kẹ̀ mi ìbímọ ọmọ mi kọ́ ni Ọ̀ṣínbàjò kódà mi ì tí ì bí ọmọ tó ti dàgbà tó rú Ọ̀ṣínbàjò tí ó mọ̀ sọ pé òun fẹ́ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tinubu ló sọ bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn tí wọ́n jẹ́ kó gbádùn bákan náà ló sì ṣàlàyé rẹ̀ síta jáde o ó níṣẹ́ rí èmi gẹ́gẹ́ bí Ahmed Bọ́lá Tinubu èmi fẹ́ díje dupò ṣùgbọ́n ṣe rí Ọ̀ṣínbàjò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí pè lọ́mọ mi ọmọ yín ti jáde ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìyá ẹgbẹ́ tàbí bàbá ẹgbẹ́ ó kú mọyì ọmọ tóun kúkú bí èmi ṣá ń tèmi o èmi ò tí ì bímọ eléyìí tó ti dàgbà tó láti jáde kó sì sọ pé èmi ti fẹ́ jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè
Nàìjíríà Tinubu ló sọ bẹ́ẹ̀ lónìí tó jọjọ́ ajé nílùú Àbújá tó jólù lórílẹ̀‐èdè Nàìjíríà ní kété tó ṣèpàdé tán ní nǹkan bíi àwọn èèyàn tó pọ̀ ńbẹ̀ ní pàtàkì àwọn gómìnà 12 láti inú ẹgbẹ́ òṣèlú APC tó bá di lójúmọ́ ọ̀la ẹ mọ̀ gbọ́ ó dàbẹ́ nípò ẹ̀kọ́ ó ti ń fojú mímu hàn báyìí mi ò tí ì bímọ tó dàgbà tó láti sọ pé òun fẹ́ ti ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Tinubu ló sọ bẹ́ẹ̀ látàrí ìpè táwọn èèyàn tí wọ́n ń pè pé ọmọ yín ti jáde láti dùpò ọmọ wọn wo Oshibajo ni wọ́n ń fọwọ́ sí ìyẹn tó jẹ́ lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2020 tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹ́ dùkẹ́. ẹ ṣeun ẹ kú ìtẹ́tí sí wa abala ìdọ̀kí ìròyìn náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ iléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. iléeṣẹ́ ọlọ́pàá ti gbé arábìnrin kan lọ sílé ẹjọ́ lórí wípé wọ́n ní ó ń dúnkokò mọ́ pásítọ̀ àti àwọn ẹbí rẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó. ọmọ ọdún 25 tí orúkọ rẹ̀ ń jẹ́ Chidinma òun ni aago ìpè lónìí ọjọ́ ajé Monday ló ti farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì Ògùdù nípínlẹ̀ Èkó lórí ẹ̀sùn wípé wọ́n ní ó ń dúnkokò mọ́ pásítọ̀ N.O. Ọ̀ṣíyẹmí àti àwọn ẹbí rẹ̀. wọ́n ní lẹ́yìn eléyìí ni wọ́n ní ó sì bá ọ̀pọ̀ àwọn nǹkan jẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ ẹni tó gbé ẹjọ́ náà lọ síwájú adájọ́ ìyẹn ọlọ́pàá tó wà ní ẹnu ẹjọ́ náà ó ló ń fi ọ̀rọ̀ náà léde wípé wọ́n ní Chidinma mọ̀ láti bá ọ̀pọ̀ dúkìá ẹni tó jẹ́ pásítọ̀ àti ẹbí náà jẹ́ ní àti wípé ó ń dúnkokò mọ́ ẹ̀mí wọn. ọlọ́pàá wá tẹ̀síwájú sọ fún ilé ẹjọ́ wípé wọ́n ní fún ìdí rèé làwọn ṣe sọ wípé dandan Chidinma ó gbọ́dọ̀ fi ojú ba ilé ẹjọ́. wọ́n ní Chidinma ṣe ẹ̀ṣẹ̀ náà yẹn ní ọjọ́ 18 oṣù kẹta gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú. wọ́n ní nìkan bíi aago 5 ìrọ̀lẹ́ ní ilé wọn ilé tó wà ní ojúlé 19 Ògúndáre àwíṣẹ ní Gbàgádà yẹn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní Ìfàkọ̀. gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ lọ láì jìyà. ìdí rèé tá a ṣe tètè ní kí Chidinma kó wá fojú ba ilé ẹjọ́ kó má bàa ṣe bẹ́ẹ̀ mí àwọn ẹbí náà légbodò. eléyìí náà tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ fẹjú kẹ̀kẹ́ nínú àjímúná wa o ẹ̀gbọ́n náà ó ṣeé ṣe kẹ́gbẹ́ òṣèlú APC kí wọ́n lọ fún wípé ẹni tí ó díje dupò tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó ń bọ̀ nínú ti ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 wípé ó jẹ́ pé wọ́n fìmọ̀ ṣọ̀kan ní táàmọ̀ sí consensus òun ni wọ́n bá yàn ta ló sọ bẹ́ẹ̀ Gbàgúdù òun náà ló sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ alága fún àwọn tí wọ́n jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kebbi Àtíkù Gbàgúdù gbàgbọ́ pé lónìí ó ti ṣàlàyé oníṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC ètò làwọn wọn ń tó nǹkan tí wọ́n mọ bọ́ ti ń ṣe nǹkan wọn nítorí bólúwo bá ti jókòó olúwo bá ti sọ̀rọ̀ kò sí nǹkan tẹ́lòmíì tó tún fẹ́ sọ mọ́. ó ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yẹn ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ń fìmọ̀ ṣọ̀kan wọ́n ń finú konú wọ́n ń fi ikùn kokùn eléyìí tó jẹ́ pé wọ́n sọ pé ẹni táwọn fẹ́ kó gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2023 nínú ètò ìdìbò tó ń bọ̀ sí ipò ààrẹ. wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé ìṣe ni wọ́n ń fìmọ̀ ṣọ̀kan o láti yọrú ẹni bẹ́ẹ̀ kò ní sí wípé wọ́n ń dìbò lọ́tún wọ́n ń dìbò lósì eléyìí tá a mọ̀ sí consensus gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé síta. ó ló yẹ kó ti yé yín nígbà tá a fẹ́ ṣe ètò ìdìbò lọ́dún 2015 fún ètò abẹ́lé sí ipò ààrẹ ìyẹn lọ́dún 2015 ó ní ààrẹ Muhammadu Buhari ó níṣẹ́ mọ̀ pé wọ́n díje dupò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde náà káwọn náà típò náà tó wù ṣe mọ̀ pórí burúkú kò ṣeé kàkó ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé gbogbo wa náà là ń gbàdúrà oríire kò sì sẹ́ni tó ríire òun. wọ́n ní ṣùgbọ́n ṣá àwọn àgbààgbà wo àwọn ni wọ́n jókòó tó sì jẹ́ pé àwọn ìkàn àwọn ni wọ́n ṣàlàyé rẹ̀ wípé ẹ jẹ́ kí ẹni tí a mú yìí òun gangan tá a mọ̀ sí Muhammadu Buhari òun ni kẹ́ jẹ́ kó lọ ṣojú wa. àwọn tó kù wọ́n sì gbà bẹ́ẹ̀ wọ́n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé òun náà ló sì jẹ́ pé wọ́n ṣe ìgbárùkùtì pẹ̀lú gbogbo àwọn tó yẹ kí wọ́n ṣe léyìí tó túmọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú APC ó sì borí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. eléyìí náà tá a fẹ́ ṣe lọ́dún 2023 kò ní í ṣe kò ní í yàtọ̀ Gbàgúdù òun náà ló pariwo ẹ̀ bẹ́ẹ̀ tó bá di lójúmọ́ ọ̀la yóò mọ̀ jáde nínú àná. kó dùn kó pọ̀ kó pọ̀ Ọlọ́run bá tẹ rí yẹn ní fẹ̀dá lágbára Ọlọ́run bá yóò fún tèmi ti yan Mùsíkì Olúwa tó sì lórúkọ tèmi o Ájì Ara Màlífà àgbọ́ má bẹ̀ wọ́n jẹ́ máa kí n pé a kú òǹgbẹ o. kó lọ gbọ́ oúnjẹ ìṣinú ló kọ́ kódà ó rí i pé mo ti tètè fẹ́ dìde gan-an ní o gbọ́dọ̀ sáyìn àti kó tó kúrò ní ìrọ̀lẹ́ yìí. ẹ ṣe ẹyẹ yan wa ibi tí a rè mọ́dé lórí ọ̀rọ̀ ti abala ìdókèrò yìí.